lulẹ̀ ó ṣe kejì lulẹ̀ ó ṣe kẹta lulẹ̀ ẹ̀dá pẹ̀ má jẹ́ kó ṣe kẹrin. èmi ló kàn. ẹgbẹ́ kìíní ìwà kìíní mi ni áńgẹ́lì tó péré kéré kan mi. èmi ló kàn. mo gbọ́dọ̀ lówó ọmọ ọlọ́run ò gbọ́dọ̀ ṣẹ́ṣó. èmi ló kàn. ire owó èmi ló kàn. ire ọmọ èmi ló kàn. àlùbáríkà London wọnú Amẹ́ríkà Dubai wọ Canada. akọ́lá ṣe kọ̀rọ̀ mi ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó ṣì. kórì mi torí owó kórì mi torí àpèsè. ọ̀la ní the blessing. ó ṣe kíní lulẹ̀ ó ṣe kejì lulẹ̀ ó ṣe kẹta lulẹ̀ ẹ̀dá pẹ̀ má jẹ́ kó ṣe kẹrin. ọdún yìí ọdún mi ni orí mi má já mi kulẹ̀. ọlọ́run ọ̀nà wa mímọ́ ọlọ́run àzàkì àtún. màlẹ́kà wà ló dá ayé má bí mi kọ́ lọ́run mi dá. àwọn lẹ́nu ṣọ́ṣọ́ṣọ́ àwọn lẹ́nu ṣoṣooṣo wọ́n dẹ̀ máa sọ̀sọ̀ kú sọ ọlá bíbélì rẹ̀. kí gbogbo ọmọ ẹgbẹ́ àti ìyálọ́jà àti youth leader mi mo kí n pé ẹ kú àbọ̀ sí ìpàdé ọjọ́ ìní pẹ̀lú gbogbo àwọn candidate tí a ní nínú ẹgbẹ́ wa yìí mo ti wò wọ́n a ní candidate márùn-ún àkọ́kọ́ ni Mr. Ajayi Fashola, Dr. Bello Ali, Mr. Fashua, Dr. Adewale Adebayo àti Barrister Ahmed Ọlárẹ̀wájú. Nígbà tí mo wò ó gidigidi pẹ̀lú iṣẹ́ tá a ti ń ṣe àti pé bá a ṣe ń ṣe bọ̀ nípa òṣèlú nínú gbogbo àwọn tó wà ní báyìí, èèyàn tí mo rí pé a lè fi ọkàn tán tó jẹ́ pé tó dúró ẹsẹ̀ rẹ̀ tó yẹ pé owó wà lọ́wọ́ ẹ̀ tí ó lè sọ̀rọ̀ òun ni ní gbogbo àwọn márùn-ún yìí òun ni Dr. Adewale Adebayo tí mo dẹ̀ kí gbogbo akátá ká ṣe kíni ká fọwọ́sowọ́pọ̀ ká ṣiṣẹ́ fún tábàdẹ̀ ṣe bẹ́ẹ̀ ó dá mi lójú wípé ẹgbẹ́ yìí wọ́n ní lùsì ní ẹlẹ́tọ̀ tó ń bọ̀ yìí bẹ́ẹ̀ mi ṣe rí ni. but sir ẹ má bínú èmi believe pé Mr. Fashua la jẹ́ best iṣẹ́ mo reason why the guy is young and vibrant a fẹ́ àwọn àgbàlagbà lóró yẹn mọ́ ṣe get kan tó mọ́ mi bẹ́ẹ̀ so I feel to my own o mi ò mọ ti ayé party but to my own suggestion I think Mr. Fashua ni right candidate for this. youth leader ẹ wo ilé tẹsán yẹn gan Fashua yẹn rárá àti ẹ wá ní ṣùgbọ́n ẹ jẹ́ ká ra mú ilé tí wọ́n ti ra sọ yẹn jẹ́jẹ́ ni torí ìyẹn tẹ bá mọ̀ ọ́ ni àyẹn náwó kì í ṣe díẹ̀ ṣe yẹn ó náwó ṣé Fashua ibo ni Fashua ṣìdè láyé ibo lẹ́rọ ṣé ó ti kúrò Nàìjíríà rí ni tẹ̀yìn sọ pé kí ni èyí tó ti wò tá tó ti mọ ọkọ tó ń ṣẹlẹ̀ ní gbogbo àyíká wa là ń wá tó yẹ kó máa ẹ wá sọ pé youth ẹ ní youth kan ní ká fi sí kíní kí ló mọ̀ ọmọ mélòó ti ibi tó fẹ́ mọ̀ bó ṣe ń tọ́ tó fẹ́ mọ̀ bó ṣe ń to ilé àti tó mọ̀ bó ṣe ń to kíní láíláí o èyí ò sọ. well that is my suggestion àbí ẹ̀yin youth kí lẹ fi o. òṣèlú rí ó ní ṣe pẹ̀lú ọjọ́ orí. èmi gẹ́gẹ́ bí youth báyìí àlọ́sọ committee Mr. Fashua lè mi support lórí káwá ní káwùlọ káwùbọ̀ báyìí ó lè máa pèsè iṣẹ́ fún àwọn youth àti wípé ó lè ní ó máa pín owó fún wa ní ọjọ́ ìdìbò. owó iná ni ẹ̀yin youth ṣé tẹ̀ ní làǹkà ìrọ̀rùn ni owó iná ni ṣọwọ́ iná bá mi jẹ́ kí ló ṣe nǹkan owó iná ni owó náà lè fẹ́ iṣẹ́ wo lẹ́yìn fún ẹ wọ́n ṣe máa ń tọ̀ ìyálọ́jà kájú ẹ ẹni sùúrù ọjà kí tó ká ẹ ṣé tó ká ẹ ṣé owó iná ni ẹ̀yọ́ kékeré wọ̀nyí kí ló ṣe é gan pẹ́pẹ́pẹ́ níbi tẹ̀ wọ́n. ìyálọ́jà bàjọ́ ẹ lóde. ó ṣe kíní lulẹ̀ ó ṣe kejì lulẹ̀ ó ṣe kẹta lulẹ̀ ẹ̀dá pẹ̀lú ọjọ́ ìfẹ́. ẹgbẹ́ ti ní ìwà ṣá bàbá. alo àbáyọ ìbá ti àbá èmi ló kọ́ ọba lọ́dọ̀ ẹgbẹ́ alo àlàyé àbá ọ̀dẹ̀ bá yín lóró àbá ẹgbẹ́ èmi ló kọ́ alo àbáyé túbọ̀ sọ́dọ̀ ẹgbẹ́ àgbo
ọdún ọdún mi ni orí mi má já mi kulẹ̀. máa yọ ọkọ mi ọkọ mi gbọ́ àti ṣe àmà ẹ̀kọ́ ògbẹ́ ẹ̀ẹ́dà ẹ̀dẹ̀kùṣẹ́ kí ló ń ṣẹlẹ̀ agbéra pé ká kàn wá rí ká dẹ̀ sọ gbogbo ibi tí a ti bá ṣẹ́dé àti bá gbogbo kọ́mítì sọ̀rọ̀ gbogbo àwọn tó wà ní gbogbo ọmọ ẹgbẹ́ pátá àti YouTube àti gbogbo àtijọ́ sọ̀rọ̀ ibi tó dẹ̀ fún un sí ni pé wọ́n rí pé ẹ̀yin ló máa kún ojú wọn fún láti lè dá flag bearer ẹgbẹ́ wa ìyẹn la ní ká sọ fún yín then ẹ ti wo àwọn kankan tó yẹ pé ó jẹ́ ẹ̀dẹ̀ tó yẹ pé ẹ lè ṣe ká wú gbogbo ọmọ ẹgbẹ́ lórí tó yẹ pé á wú ara ìdúgbò lórí tó yẹ pé wọ́n á lè dìbò yẹn gbogbo yẹn á dìbò ìyẹn la ní pé òkè á ní láti fún yín gbọ́ àkọ́kọ́ bíi pé iṣẹ́ tí gómìnà tó wà ń bẹ̀ yìí tó ń ṣe lọ ìyẹn báyìí tó wá pé ẹ bẹ̀rẹ̀ ń sì tó yẹ pé bí àwọn transformer tó yẹ kó wọn àbádọ́n tẹ̀tí bẹ̀ sí fi ṣẹlẹ̀ lórí tẹ̀ ń ṣe díẹ̀díẹ̀ àwọn tí ò ní transformer ti bẹ̀ sí ṣe gbogbo àwọn ọ̀nà tó ń bà kù ọ̀nà tí ò dáa tẹ̀tí bẹ̀ sí ṣe ráwọn kan bẹ́ẹ̀ àwọn kan tẹ̀ máa sọ fún wọn ní manifesto yìí nìyẹn wípé ele I will do it tẹ́ bá ti ń sọ gbogbo yẹn ìyẹn máa convince àwọn èèyàn máa motivate wọn láti vote fún ẹgbẹ́ wa ṣe get bẹ́ẹ̀ yẹn la ní pé òkè káyè ti jáde ká wá sọ fún yín mo dẹ̀ nígbàgbọ́ mo mọ̀ pé at least ẹ̀yin kúnjú wọn kò tó ṣe ìnáwó bá àwọn ẹgbẹ́ ọ̀dọ́ wa ní bible sọ get bẹ́ẹ̀ bó ṣe jẹ́ ní àbí kí ni mo sọ ọ̀dọ́ my upcoming governor the governor himself yes sir as the youth leader of this community and of this local government abaye sọ tẹ́lẹ̀ like ẹ̀yin la choose ẹ̀yin ló kàn láti jẹ́ governor fún wa bí wọ́n ṣe sọ ẹ pín owó fún àwọn ará ìlú share money that's what they want buy their conscience with money so ti yé mẹ́ so that is what they want that is it ṣẹgbọ́n of my upcoming governor ẹ̀yin ló kàn máa rí láti gbé yín. Party chairman my government youth leader mo tẹ sọ pátápátá ló mi tó sí tẹ̀lé bí mo kójú òṣùwọ̀n láti ṣe tẹ́ kí n ṣe yìí ẹ mọ̀ nǹkan tí mo rò ní pé mi ò lè dá ṣe láìsí ẹ̀yin láìsí àwọn youth mi ò lè dá ṣe tí bá ti support mi kò sí problem ẹ mọ̀ pé owó wà èèyàn wà so ibo la lẹ́nu dé so support yẹn nìkan ni mo need a dẹ̀ máa ṣe kó tó ká ṣe ṣóyè yín so youth leader máa náwó sẹ́yìn náà. sí wàhálà. àwa náà ti akànnì ká má ṣaláì sọ fún yín ni kò ń ṣe pé àṣẹ ń ṣe òpẹ́ta ti ń ṣe àwa a ti prepare àwọn èèyàn tó yẹ pé à á lò fún yín tí yín ní kẹ́kẹ́ kan gbówó sílẹ̀ fún wọn òyìn la ní ká sọ fún yín kò sí kẹfì ọkàn yín balẹ̀ èdè máa ṣiṣẹ́ ló bá yẹ sọ fún yín kò sí wàhálà gbogbo kan ń lọ létò kò sí wàhálà ẹ̀ mọ̀ pé owó wà yóò ṣe problem party chairman youth leader upcoming governor a ti ń lo ẹ̀kọ́ yà fún wa oyè yín kò sí wàhálà wàá rí ẹ ṣe gan sa ẹ ṣe. ọdún ọdún mi ni orí mi má já mi kulẹ̀ ọlọ́run lọ́wọ́ mi mọ́ ọlọ́run àzàkì àtúnyẹ̀ àlẹ́gbà wà ló dá ayé má bí mi kọ́ ọlọ́run mi dá. We are live at the State House of Assembly where the primary election is being conducted. I am Ugurut Ifebuche from Helados Film TV. Your Excellency. Congratulations. Congratulations, Your Excellency. Your Excellency. Ṣé ẹ lè ṣàyẹ̀ fún wa bí ìwé ṣe bọ́yì orúkọ yín gbẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ gbárùkù? Báwo kí n máa sọ tínú mi ṣe dùn tó inú mi gbàyọ̀ mi pé mi ò primary election yìí ó dẹ̀ sùpọ̀ sí pé governorship election àwọn la máa wí àwọn adí Ma, please can you tell us your name? My name is Darasimi Oluwadomininu. Please can you tell us your position in the House of Assembly? I'm the woman leader, of course. Okay, so please, one more question. Can you tell us what happened during the election? And the election was okay, and I'm so glad and as in so kusha. Please, ma, can you tell us your name? My name is Ambrose Oluwatosin. Please, what is your position in the House of Assembly? I'm the Iyaloja. Can you tell us how you feel about the election conducted? Wow, I feel great. I feel so excited about this election because it has been God all through and we hope for good news. Thank you, ma'am. As I have said earlier, this is from the Elijah TV's news. Thank you.
A wà ní ilé ìgbìmọ̀ aṣòfin níbi tí ètò ìdìbò ti ń lọ lọ́wọ́. Orúkọ mi ni Ọlọ́runtóbi Samuel. Ẹ wà pẹ̀lú wa, à ń bọ̀. Sama, can you tell us What do you feel about the primary election? It was cool, like the election was great. I was glad that our candidate entered. Thank you. Please, can you tell us about the outcome of the election? The election was great. It was good. And it's always been a need for difference because we don't have to have the same plan as last year. As you can see, the things are costing, and all the projects I've laid down. I'm still going to execute every one of it. Àti wọlé, you just watch out. Ẹ jẹ́ ṣe lè sọ orúkọ yín fún wa àti ipò tẹ́ dùn nílé ìgbìmọ̀ aṣòfin. Orúkọ tèmi ni Ẹgbẹ́yẹmí Happy. Èmi ni party leader nínú ẹgbẹ́ YPP. Ní báyìí nísìnyí tó jẹ́ pé ẹgbẹ́ yín ló gbégbá orókè nínú ètò ìdìbò yìí, kí ni nǹkan tẹ́ ní fún àwọn ọ̀dọ́ wa? Ní ti tàwọn ọ̀dọ́, a ti ń ṣètò sílẹ̀ fún wọn. Wọ́n máa tó gbọ́. Kì í ṣe nǹkan tí èèyàn ń kánjú. Wọ́n lẹ́yìn tí èèyàn ń bọ̀ wá gbéyàwó wá bá gbọ̀ngàn. Ẹ bá mi sọ fáwọn ọ̀dọ́ kan fọkàn balẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé lè sọ fún wa bí ètò ìdìbò náà ṣe lọ? Ìdìbò ó fantastic gan. Ó lọ bó ṣe kó lọ. Kò sójóró, kò sí pàǹjà, ó lọ dáadáa. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. One more question, sir. One more question, sir. Sir, please. Agawa. Ujumeta lafenyo. Agawa. Ujumeta lafenyo. Agawa. Ujumeta lafenyo. Adùn. 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 Ẹni tó mú ara. Èmi ni sà. Èèwọ̀ tó bá dájẹ́ rẹ̀ ṣó o sọ fún mi ọmọdé àwọn oníṣẹ́. Ṣé ìwọ ṣe tán? Bẹ́ẹ̀ni mo ṣe tán. Ìwọ ti ṣe tán? Bẹ́ẹ̀ni. O ti ṣe tán? Ṣe tán. Ayé màkúrò. Ìdè bàbá wájú. Padà. Bàbí wá. Agora. Ujumeta lafenyo. Báyìí, o ti di ọmọ ẹgbẹ́ nìyẹn. Ohun tá a bá ti jẹ ló máa bá wa jẹ. Ohun tá a bá ti mú ló máa bá wa mú. Ètò tó kọ̀ báyìí ni àdán. Èyí ni ọjọ́ ìyè rẹ̀ pé ẹ̀yọ́ ẹgbẹ́ ṣé ẹ ti fi ọwọ́ sí? Ṣé ẹ ti fi ọwọ́ sí? Ṣé ẹ ti fi ọwọ́ sí? Ayé màkúrà, ayé màkúrà.
Ayé màkúrà. Àìfẹ́ jẹ yìí náà. Ní báyìí. Pàbọ̀. Àìfẹ́ jẹ yìí náà. Ayé màkúrà. Ayé màkúrà. Ayé màkúrà. Ìwọ wá síbí. Ojú mẹ́ta la fi ríran. Ojú mẹ́ta la fi ríran. Ojú mẹ́ta la fi ríran. Ẹkúnlé o, ìròyìn láti Elajo TV News. A wà ní ilé Mr Brain tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀gbẹ́ni Adébáyọ̀, ẹgbẹ́ tó jẹ́ aṣojú fún ẹgbẹ́ PPC. Ṣàdédé la rí òkú àwọn èèyàn méjì ní ẹnùnà ilé ọ̀gbẹ́ni o. A ti fi ọ̀rọ̀ wá Ọ̀gbẹ́ni Adébáyọ̀ lẹ́nu wò, àwọn agbófinró ṣì ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́. Orúkọ mi ni Ọlọ́runtóbi Samuel láti Elajo News. Ó ṣe kejì lulẹ̀, ó ṣe kẹta lulẹ̀, ẹ̀dá pẹ̀ má jẹ́ kó ṣe kẹrin. Èmi ló kàn. Ẹgbẹ́ ti ní ìwà, èmi ló kàn. Kíní mi ni, èmi ló kàn. Áńgẹ́lì tó gbèrò, èmi ló kàn. Kíni kàn mí.
Sal, please can you tell us how the incident happened? Everything just happened suddenly. Actually, but I can't give you everything in details right now because everything is still in the secret. Okay, we hear everything later on. ṣé kò tó yẹ kẹ́ máa bèrè yẹn lábẹ́ nǹkan tó ṣẹlẹ̀ tún bèrè question. dáa fi pè yín. ààrẹ láti bèrè question pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀. ǹjẹ́ ẹ lérò pé ìṣẹ̀lẹ̀ yìí wá láti ọ̀dọ̀ ẹni tí ẹjọ́ ń figagbága? ẹ mọ̀ wọ́n ní eégún oníké wọlé èèyàn oníké jáde. bẹ́ẹ̀ni. ṣé kò common sense ni náà ṣé kò yẹ kíyàn ti mọ̀ pé eégún oníké tó wọlé kún lè yan oníké tó jáde. àmọ̀ yẹn dáadáa. mi ò ní sọ̀rọ̀ pípọ̀ àwọn I don't expect less though cause contest ni ẹ máa ṣe tí a máa ṣe tiwa. àwọn àlè máa bó. àwọn ti ṣe tiwọn báyìí a ò ṣe anything ẹn tára ló bá fẹ́ ló máa wọlé. bẹ́ẹ̀ni. ẹ ṣe. Sir, one more question, please. Sir, one more question, sir. I'm Uguruti Ifebuche from Alajo TV. èmi ló kàn. ẹgbẹ́ kìíní ìwà èmi ló kàn. kìíní mi ni èmi ló kàn. áńgẹ́lì. ẹ kú lé o, ẹ káàbọ̀ sí ètò wa, ètò yín, ètò tí a ti máa ń fi ọ̀rọ̀ wá àwọn òṣèlú wa lẹ́nu wò. Ní èní, a ó máa bá ọ̀kan lára àwọn olùdíje fún ipò gómìnà sọ̀rọ̀. Ẹni tó jẹ́ aṣojú fún ẹgbẹ́ PPC. A kí yín káàbọ̀ sí ètò wa. ẹ ṣé olóòtú. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé ara yín ní kíkún fún àwọn ará ilé wa? ẹ ṣé olóòtú. orúkọ mi ni ọ̀mọ̀wé Adéwálé Adébáyọ̀ tí everybody mọ̀ sí Mr. Brain, olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ Power People Congress PPC. Ẹ ṣé. Ìbéèrè àkọ́kọ́, kí ni èròǹgbà yín fún ìpínlẹ̀ àti kí ni nǹkan tí ẹ ní fún àwọn ọ̀dọ́ wa? ẹ ṣé olóòtú. lákọ̀ọ́kọ́ ẹ tó bá máa ṣe òṣèlú á jẹ́ ẹni tó mọ̀ nípa òṣèlú tó ṣèlú yé yégéyégé tó yẹ pé ó nífẹ̀ẹ́ ará ìlú tí ṣe pé ìmọ̀tara ẹnìkan tó yẹ pé gbogbo nǹkan tó yẹ pé nǹkan tó yẹ bá ti fẹ́ ló máa bá wọn fẹ́. ṣóyè yín olóòtú. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu aṣojú fún ẹgbẹ́ PPC. À ń bọ̀ nígbà tá a máa fi padà dé, à á tẹ̀síwájú. Hello, welcome to another edition of Eyes on the Streets. My name is Sinafi Omanga. On this week's edition, we'll be talking to Nigerians about the 2022 general elections. What are the expectations of people as campaign starts? We'll be hearing from Nigerians on what they think about this campaign. What are the issues they will be expecting the candidates and the political parties to focus on? Let's hit the street as we hear from Nigerians. Actually, normally we know how it always works in this country. The campaigns, everybody's talking about how they're going to help the country, how they're going to salvage the situation. But the truth is, personally, if I were to speak from a personal perspective as a student, right now schools are on strike. And the main focus every student has right now is who is going to salvage us from this excessive strike. Because we've been at home for like 7 months now, nothing is happening. One meeting to another, it seems like the government doesn't even care. Sorry to say that. But we're looking for a new government that will probably salvage the situation. We're already saying that the education system is a little bit backward. I know that there is no country that can go forward without the education system being standard. So, looking at our education system, we need somebody that can help us as the youth of this country. If we are called the leaders of tomorrow, we should have a good background. Because currently many people are traveling outside. Anybody that gets the opportunity, they just fly out because they don't want to be part of all this. And even them, their children is outside. So it's not really affecting them. But we that are here that are feeling the heat, what we really need right now is somebody that can salvage the education system of this country. At least if we get that part right, maybe other things will not follow. Because really this country needs a lot of fixing, like a whole lot of fixing. So whatever the candidates are promising, whoever it is, we just want somebody that will help us out, because without the leaders we can't do anything. We need a good leader, a standard leader. My expectation is that there's no big. Nigeria is a good country, everything is okay here, but the issue is that we have a little challenge and problems in this country that the most important thing to tackle in this our country first is economic. Issue of economy. Ẹ káàbọ̀ padà, ètò ń tẹ̀síwájú. Aṣojú, ìbéèrè mi tó kẹ́yìn ni pé kí ni àmọ̀ràn yín fún àwọn ará ìlú àti fún àwọn ọ̀dọ́ lápapọ̀? Nípa tàwọn ọ̀dọ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, 100% ọ̀dọ́ ló wà,
20% náà níṣẹ́ èmi rẹ̀ rẹ́dì láti fún gbogbo ọ̀dọ́ níṣẹ́ tí bá gun orí oyè yìí àwọn ìlú kan wà tẹ́ pé kò síná kò sómi gbogbo ẹ̀ pátápátá ni mo máa touch kì í ṣe pé nípa ti owó wà àwọn ilé tí ò sí owó láti jẹun gbogbo la máa dé àti àwọn tí ó àwọn bí ilé àwọn orphanage home gbogbo wọn yẹn la máa touch so nípa ti owó wà gbogbo ẹni pátápátá ni màá ṣe olóòtú. a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi pé a pè yín ẹ ṣe dá wa lóhùn àyìn aráàlú wa ọ̀rẹ́ lẹ́tí gbọ́ yẹn o láti ẹnu aṣojú fún ẹgbẹ́ PPC a kò ní rí jù báyìí lọ lérò ètò yìí ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí Ọlọ́run ṣọ́ wa dìgbà náà ó dàbọ̀. Kali ọ̀rọ̀ pọ̀ mi ṣe fẹ́ bẹ̀ sùn ṣùgbọ́n àmọ́ mi ò mọ bí tí màá ti first of all tabani káwọn kò tó ṣẹlẹ̀ láàárọ̀ yẹn ó yà mí lẹ́nu náà mi ò lè parọ́ kalẹ̀ ó yà mí lẹ́nu èèyàn ní ẹ̀nà kò dé fara gba gbogbo búlẹ̀tì yẹn just like that like I was wondering báwo ló ṣe but nevertheless all I can say is thank you at least take him and show pọ̀lọpọ̀ Ọlọ́run àtọ̀lọpọ̀ wáyé kí làbá máa sọ first of all I'm supposed to thank you so I don't know how I can repay you. I really appreciate it. My lord, fẹ́ kí n mọ̀ pé tí ajá bá lẹ́ni lẹ́yìn ó máa pa ọ̀bọ. It's true. I, Killer Kali, I'm ready to render my life for you. I'm ready to do anything for you. So you don't need to worry about anything. Mo wà lẹ́yìn yín. Ẹ̀yin máa lọ kò sí ìṣòro. Kò sí wàhálà. Àmọ́ mo ìfẹ́ mo bó ṣe ṣiṣẹ́ Kali. Ìwọ náà mọ̀ pé ní òṣèlú tá wà ní o gbọ́dọ̀ dúró lásán. Báwo ló ṣe ṣe tó ń fara gbọ́ta Kali? Mú mi rìn Kali. My lord. Mo dùn ẹ́. Ṣé rí àwọn Yorùbá máa ń pò ìkan wá ní díẹ̀ ọmọkùnrin ọ̀tọ̀. Tẹ́lẹ̀ rí ilé ayé yìí ó ju bá ṣe rí lọ. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀yin náà ready tẹ́ ṣe tán. You are ready to stick to the ultimate power. Ẹ̀yin náà ṣe tán láti mú yín lọ. Kí ni mo wá dúró? Kali mo ready mo ṣe tán. Honorable. You know this politics is a game, you know. Kali. Dáì lójú pé ti ṣe tán. Mo ṣe tán Kali. Kí la bá máa sọ tí màá sọ pọ̀lọpọ̀ ẹ̀ láàárọ̀ ẹ̀. Mo ṣe tán Kali. All right. Kò sí problem Honorable. Máa pè ẹ́ ní àárọ̀ náà. Yes boss. Ká fi ọ̀la ní gbogbo ẹ̀ dábàá fún mi. Understand? Yes boss. Bá mi sọ fún manager kan pàdé mi lórí stairs tó àti bọ́ sílẹ̀. Ṣé yẹ? Okay sir. Ẹni tó mú wá dà. Máa bọ̀ wájú. Agora. Honorable láàrin àwa olójú mẹ́ta. Wọ́n ní tí ó wà nídìí.
Agara. Níwọ̀n ìgbà tí wọ́n ti fi àmì náà sí ẹ lórí tí a sì ti mọ̀ ẹ́ sí ara àwọn àga rẹ̀ nítorí wọ́n ní pé ẹ̀gbọ́n mi ènìyàn ni ọmọ ẹ̀gbọ́n inú ẹni nǹkan náà lásìmọ̀ àwọn tẹ̀lómi tó tẹ̀lé wa jẹ́ òṣètàn. Òṣètàn. Ǹjẹ́ o ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ ojú mẹ́ta? Tó bá jẹ́ bẹ́ẹ̀. Honorable, inú mi dùn láti ní ẹ̀sà àìpá. èmi ló kàn. ẹgbẹ́ kìíní yìí wá. èmi ló kàn. kìíní mi ni. èmi ló kàn. áńgẹ́lì tó péré. èmi ló kàn. péré kan mi. èmi ló kàn. mo gbọ́dọ̀. ìyá wa lónà ó ti pẹ́ ta tẹ̀ dúró sí bí ẹ̀dá olú. ẹ̀yin ni next person. so mo jẹ gbọ́ àwọn bẹ́ẹ̀ ṣe sí àwọn èèyàn so bẹ́ẹ̀ ṣe rí ìrànlọ́wọ́ so ọlọ́run mo jẹ fẹ́ kí gbọ́ bẹ́ẹ̀ kì í ṣe inú mi dùn gan so iná ṣá ní ìdòwò báyìí. mo ní ìdòwò fún ọdún fẹ́ẹ́ fi ṣe business. ẹ̀yin náà kọ́. student ni wa àwọn onídìwọ̀ school fees ni wọ́n ti lé wa sílé pé ká wá san school fees wa adẹ̀dọ́pọ̀ ẹ̀ help. 100,000 lówó school fees tèmi ọdún 60,000. Okay, 50, 60, 100. Bẹ́ẹ̀ okay. Ẹ dúró dè mí. ẹ má pẹ́ o. Tani 50. Tani 60. Èmi ni. Àwọn sọ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀, Abáyọ̀mí ìwọ lọ́kọ̀. Ó ṣe kejì lulẹ̀, ó ṣe kẹta lulẹ̀, ẹ̀dá kan má jẹ. Ẹ wo ẹ jẹ́ kó má sọ̀rọ̀ jù àti wọlé sẹ́ẹ̀ ipò yìí àwa la ní báwo yìí àwa la ní sẹ́ẹ̀. Máa ọkọ mi tí lè jà ọkọ mi ẹ kò ṣe máa ọkọ mi sẹ́ẹ̀rì bá a ṣe ẹ̀ wò ni. Ẹ ti wọlé àwọn obìnrin àwà lẹ́yìn gidi. Ipò yìí ẹ̀yin lè máa kùn sẹ́ẹ̀. Ẹ̀yin ni. Báwo ló ṣe ṣẹlẹ̀ lọ́dọ̀ sí? Máa ọkọ mi dáadáa ló ṣẹlẹ̀ bọ́kọ̀ jẹ́ pé project tí mò ń ṣe lọ́wọ́ owó yẹn owó kò jẹ́ tí ó tó fún project so a máa need ìdí too much láti fi kọ̀ǹpáàkì gbogbo project yẹn. Gbogbo ẹ̀ mo ṣe ní ìwọ̀ntúnwọ̀ntún ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ rán mi létí kan tó pa ní community leader báwo ní iṣẹ́ lọ́dọ̀ sí. sẹ́ẹ̀rì wọ́n gbádùn yín dáná lóko ìbéèrè wọ́n kọ́ oúnjẹ bíi indomie ẹ̀ mọ́ bẹ́ẹ̀ sẹ́ gbáyé tó sẹ́ni kankan sí tó ṣẹlẹ̀ ní pé ẹ máa ní láti rí a ní ìdòwò díẹ̀ pé tábà fowó dí wọn lẹ́nu náà fi dìbò fún yín wọ́n láìpẹ́ gidi gan ni ẹ̀sẹ̀ wọ́n ní ìdòwò tábà fowó bọ̀ wọn lẹ́nu náà mo fi gé ni àti owó ní kókó ẹ̀dẹ̀mọ́ gbàgbé tv jẹ́ wọ́n sí community ni wọ́n jẹ́ àlè trust owó wà lọ́wọ́ yìí. Máa kọ́ mi. Kí lẹ́yìn náà rí sọ̀rọ̀ tó wà yìí. Ǹjẹ́ mi tẹ̀lé àwọn obìnrin àwà lẹ́yìn ẹ̀yẹ má ṣe rẹ̀. Bọ́n àwọn ìyá ọlọ́jà ẹ bá fi owó ní owó tó lè fi tajà ẹ bá ràn wọ́n lọ́wọ́ nípasẹ̀ ìyẹn àwà lẹ́yìn yìí ẹ̀yẹn fọkàn balẹ̀. A jẹ́ pé nípa ti àwọn ìyá ọlọ́jà yẹn nípa ọjà tá à ń kọ lọ ní Ìṣòkòtì tá a bá kọ yẹn tán láti ọ̀ kófì yẹn tì wọ́n síwájú ó yẹ kí ni wọ́n lè dùn yẹn káyọ̀ ẹ̀ máa fi ṣe ti party leader ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ tí hospital yẹn mo máa rí manager sí project yẹn gbọ́dọ̀ wà a gbọ́dọ̀ wọlé. Àti wọlé.
bá tẹ̀ dìbò sẹ́ẹ̀. àti wọlé. Ìbò yìí ẹ máa sọ́dọ̀ mi Sẹ́mi sí gbogbo ìlú máa dájú bàbá àwọn ọmọ ìlú máa ṣàṣeyọrí. YPP YPP aláti wọlé sẹ́ Mélòó kan ẹgbẹ́ kìíní ìwà kìíní kìíní mi áńgẹ́lì tó kúrò mélòó kan mi mélòó kan mo gbọ́dọ̀. Nítorí àná orí wálẹ̀. Báyìí àná ti lọ ó ti fi ikú jà bá wa ní kíákíá àbúrò yan olórí mi. Níwájú. Ṣé wá gbọ́ mi? Ìdí tí ó fi kọ́ Àbáyọ̀mí lélẹ́yìí o. Ẹ lè máa wí pé ó ṣẹ̀ dínú ẹgbẹ́ ni. Nítorí kí ni? Ẹ̀jẹ̀ rẹ̀ ó máa mú wá lódìdí ni nǹkan tó fi kàn nìyẹn àkú màtáàtà. Agora ojú mẹ́ta la fi ríran. Agora ojú mẹ́ta la fi ríran. Agora
ojú mẹ́ta la fi ń yan. Ní báyìí o ti di olórí, ètùtù wà ńlẹ̀ tó máa ṣe, ó dẹ̀ pín sí ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́, àfẹ́sọ̀nà rẹ á lò lé ọmọ rẹ, tàbí kó o pàdánù ipò tó ń lé. Ní wákàtí yìí báyìí, kí ẹ̀jẹ̀ rẹ kó máa mú wá lójoojúmọ́. Ṣé o fara mọ́? Ipò náà dẹ̀ lílé ni kò ṣe fi sílẹ̀. Mo mọ̀ gba mo ti ń lépo ìbò láti primary election. Àfẹ́ni lílẹ̀. O ṣe tán? Mo ṣe tán láti fi ọmọ ìyàwó mi sílẹ̀. Mi ò fẹ́ gbọ́ ìṣeré. Àkìníọ́, má wá gbàgbé ẹ̀jẹ̀ rẹ o. Má gbàgbé ẹ̀jẹ̀ rẹ o. Má gbàgbé ẹ̀jẹ̀ rẹ. Èmi ló kàn. Ẹgbẹ́ kìíní ìwà. Èmi ló kàn. Kìíní kìíní mi ni. Èmi ló kàn. Áńgẹ́lì tó péré. Èmi ló kàn. Péré kan mi. Èmi ló kàn. Mo gbọ́dọ̀ lówó. Ọmọ náà mo gbọ́dọ̀ lẹ́gbẹ́. How can this happen? Ó máa bàjẹ́ o. Wọ́n náwó sẹ́mi. Irú àrí fún wọn lélẹ̀ iná. Àìléyàn lílé kó máa pàjẹ́ láwẹ̀. Ìwọ sí mi. Àìsínú lóògì ní ìrẹ́gílẹ̀ ìdílé èkúté. Ìwọ́n náwó sẹ́mi. Have you travelled out of this country? Ọmọ tèmi ti tọ́ ni. Almost like this country tèmi ti tọ́. Ìwọ máa mi dupò. Àrífín ló jẹ́ fún èmi gan pé ìwọ pé mo bẹ́ẹ̀ dupò. Ah, ó ga o. Èmi. Nígbà tí owó mo ní owó jù ẹ lọ, nígbà tí ọlá mo ní ọlá jù ẹ lọ, mo mọ̀yàn jù ẹ lọ. Irú ẹ sí mi. Honorable, tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe ní lọ́dún tí then the game is on. Let it begin. You are still working out of me. You are see, let's go. Let's go. Okay, dear. I'll be coming to Nigeria very soon. Okay. Okay. Love you. Bye. Èmi ló kàn. Ẹgbẹ́ kìíní ìwà. Èmi ló kàn. Kìíní mi ni. Èmi ló kàn. Áńgẹ́lì tó péré. Èmi ló kàn. Like, what's really going on? Why tó máa ṣe gbé car tó ní fault jáde? Ṣé kò sí any other car ní ilé ni? Why is this happening? Kali, what's happening now? I just got to Nigeria. Why would you bring this car? I need to call my dad. I need to call my dad. Why would... I don't know. Hello, Dad. Kò
Could you believe that Abayomi sent a faulty car to come pick me up at the airport? No, Dad, why would he send a faulty car? No, Dad, send one of your cars. Send one of your cars. Okay, Dad. Kali, go check out the car. Okay. Check what is wrong with the car. Ẹgbẹ́ kìíní ìwà kìíní mi ni áńgẹ́lì tó péré kéré kan mi mo gbọ́dọ̀ lówó ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ ṣẹ́ṣó ire owó ire ọmọ àlùbáríkà lọ́gàn wọnú wa Madam, ẹ fara yín balẹ̀. Kò ní nǹkan tí mo fẹ́ kẹfì tí ara yín gbọ́ ni. Ohun Àbáyọ̀mí ni mo gbọ́ ẹ̀. Dr. Àbáyọ̀mí gangan kò lè gbọ́ ẹ̀. Ayé mi o. Àbáyọ̀mí. My womb. Madam, ẹ fọkàn yín balẹ̀. Torí pé kò sí ohun náà tó wà lábẹ́ ọ̀run tí ò látúnṣe, ṣùgbọ́n èmi kàn máa need cooperation yín ni. Tẹ́yìn bá ti lè cooperate pẹ̀lú èmi, gbogbo problem yìí máa wà solved. My womb. Àbáyọ̀mí. No wonder. Kò sí problem, Kali. I'll cooperate with you. But you will not go scot-free. I swear to God Almighty. Àbáyọ̀mí ò ní lọ scot-free.
will make sure I sent him to jail. Thank you, Kali. Torí èèyàn kí n tí ẹsẹ̀ bá omi tán kó ṣe máa kígbe òtútù mi ò lè fi ipò yẹn ṣeré mo ṣetán láti fi ilé ọmọ àfẹ́sọ́nà mi sílẹ̀. Mo ṣetán. Good. Well, láti ṣe mí wá mo ti ṣe. I'll just go with the plan. Hello, DPO. Please, I want to see you. Okay. In my office. Okay. I'll be right there. Actually. Agora! Agora! Ojú mẹ́ta la fi ń ràn. Agora! Ojú mẹ́ta la fi ń ràn. Right hand man, where's Kali? My lord, see that guy wey dey call Kali? You understand? That guy, I don dey reason that guy. See that guy na traitor. You grab? Na traitor. So we no believe that guy. That guy get many plans for mind. She can't live for being in Germany, Shusha. The Kali, no. Too bad the shit of it. A lot. Kali, àti kò falẹ̀ fati. O lè kó ifá lẹ̀ tí ifá fi máa ṣe. Àbáyọ̀mí can step down from that throne. Dá padà. Kali, mo ní kó dá padà. Lórí throne. Ṣé ìwọ mo sí sacrifice mo ti méjì tó dórí àpèrè? Má dánwò Kali. Má fi ṣeré kì í ṣeré ọmọdé. Oh, I don't tell you say this guy na traitor. May I put am for body? What Itali? Kali. Àbáyọ̀mí, I need that throne. Mo rí pé òun mú kékeré. Bí òun kékeré. Kali, mo múra ẹ wá ni. Kali gbọ́ náà, kí ló ń kún ẹ gànàgànà? Kí ló ń gbé inú ẹ? Èmi. Hands up everybody. If you move, I'll shoot you. Kali gbọ́. So, move. Officer, move. Move. Dédé ìwòye o ìròyìn pàjáwìrì ti àṣálẹ́ rẹ̀ ló tún dé sí etí ìgbọ́yìn láti lè ṣe Elajo TV News. Orúkọ mi ni Ọlọ́runtóbi Samuel. Ó ṣe ní láàánú pé ẹni tí gbogbo èèyàn ń wò gẹ́gẹ́ bí aṣáájú fún ẹgbẹ́ YPP ni wọ́n ká mọ́ àwọn ẹgbẹ́ òkùnkùn níbi tí wọ́n ti ń ṣe ìpàdé wọn. Àmọ́ ọwọ́ àwọn agbófinró ti tẹ gbogbo wọn pátápátá. Èsì ìdánwò WAEC fún ọdún 2021/2022 ti jáde.
ẹgbẹ́ Elajo Film Production ti ṣe fíìmù tuntun kan jáde tí wọ́n pe àkọlé rẹ̀ ní Èmi ló kàn. A kò ní rí jù báyìí lọ lórí ìròyìn pàjáwìrì fún títò ní ó sì dé òwúrọ̀ ọ̀la. Ó dàbọ̀. ẹgbẹ́ kìíní ìwà kìíní mi ni áńgẹ́lì tó péré péré kan mi mo gbọ́dọ̀ lówó ọmọ ọlọ́run ò gbọ́dọ̀. BBC power BBC power BBC. gbogbo àkú oríire ọjọ́ ìní o. bó ṣe máa rí nígbà tá à ń bá wo àsọ̀rọ̀ kẹta gbìyànjú ṣègbọ́n ìlẹ́rìí lẹ́yìn pé a ti ṣe oríire náà. I really thank God for the life of our new let me call him new governor. Kò dẹ̀ ṣe òní kanáà ló ń ṣe oríire náà bí òní náà. Wọ́n tàbí máa jẹ inú ẹ̀. Ẹ ṣe gan. Ẹ ṣe oríire náà. Congratulations. Bẹ́ẹ̀ ṣe tèmi sọ fún ilé ẹ̀kọ́ yẹn. Mo sọ fún ẹjọ́ yẹn kẹ́kẹ́ kádàrá kún wá kẹ́ mo bó ṣe ń lọ. Báyìí ẹ̀yin kan fúnra ẹ̀kọ́ máa mẹ́ pé don't be small. BBC power! BBC power! BBC! Mr. Governor, congratulations my governor. I know you will serve us well. Sure. When our ọ̀dọ́ I know you will do well. Àwọn olùkọ́ àwọn sáwọ́ òṣìṣẹ́ you pay their salary. I trust you ẹ lówó débẹ̀. Ẹ lówó débẹ̀. Ó wà kìíní kan. Ẹ fi mi ṣe chairman ní gáràjì bẹ́ẹ̀. Oye yìí. Nǹkan tí mo fẹ́ nìyẹn. Ṣẹ́gẹ̀. Congratulations. BBC power BBC. Inú mi dùn support mi party chairman oríṣọwọ́ yín ibùkún ní unity mi ò believe you leader your excellency ẹ mo oríṣẹ́ owó ẹ àgùdọ̀ ṣe fún yín wàá jẹun àbẹ́ yìí ló kàn. Inú mi dùn ayọ̀ mi kún báyìí máa sọ̀rọ̀ ẹ wò mo lè ẹ bá mi yọ̀ Mr. Governor, as the new ìyá lọ́jà àwa obìnrin àwà lẹ́yìn inú ẹ dẹ̀ ṣe dáadáa sí wa bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ máa continue ẹ ṣe dáadáa sí wa. Bẹ́ẹ̀ ni tèyí rí àwa nìyẹn. Ìyá lọ́jà. Your excellency youth leader sir your excellency. Ẹ wọ́n tẹ̀lé sí youth leader ẹgbẹ́ jẹ́jà á dùn ó dùn. Màá jẹun yóò. Mo ṣàbẹ̀ pé ìwọ ló ń fò. Bàbá ìyanu lálẹ́ yìí ló kọ́ lórí ọ̀rọ̀. Ìwọ ló kàn. Ìgbà mi ló dé, ọmọ mọ́rí àmọ́ fẹ́ gbàdé. Ẹ sọ fún Sọ̀ni Aládé. Ọ̀rọ̀ tẹ bá sọ fún Ṣàngó máa sọ fọ́yà. Ẹ sọ fún Dangote, pé kó sọ fọ́kọ́yà. Èmi náà fẹ́ máa ṣàdó ènìyàn, bíi ti Déndé ní Ìlàró. MC Fowóyẹmísí, mo mọ rí níwájú kúlà. Èèyàn Pàṣọ, alágbe tó bá lágbe lówó. Alówó ló ń ta mọ́. ẹgbẹ́ kìíní ìwà kìíní mi ni áńgẹ́lì tó péré kan mi mo gbọ́dọ̀ lówó ọmọ ọlọ́run ò gbọ́dọ̀ ṣẹ́ṣó ire owó ire ọmọ
kẹta lulẹ̀ ẹ̀dá pẹ̀ má jẹ́ kó ṣe kẹrin.